pé ẹni ìtàn ọmọ mi ò pè ẹ́ síkú oríire ni mo pè ẹ́ sí mo lẹ́ni ìtàn ọmọ mi ò àfi kó dirú dìgbà wáyé o wáyé o. ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú tabarọ́ ni níṣẹ́. Mami, ó gbé lọ gbaṣẹ́ yẹn báyìí o. Mímí ọ̀nàrẹ́bù yẹn sọ pé kí wọ́n gba iṣẹ́ o. Ó ti wá lọ báyìí. Bẹ́ẹ̀ ni ma. Máa rí ṣùtì tó ń lọ. Àmì o. Ló máa fọwọ́n lórí ẹ̀ o. Àmì ma. Olùbáyé fọwọ́ tí o. Àmì. Aṣọ àǹtí tó ń lọ. Mo ti gbọ́ ma. Ọlọ́run jẹ́ kí n rán àlùgbà lé mi. ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú tabarọ́ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ mọ̀nìtàrọ́ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ bíbí tí náà bá wù kọ́ra ó bọ̀ bẹ̀rẹ̀. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Èmi ni sá o. Ẹja géètì ni ó dà. Ẹ káàárọ̀ sá. Báwo? Káàárọ̀. Ṣé ṣẹlẹ̀? Ọ̀nàrẹ́bù ló ní pé kí wọ́n lé ní pé kí wọ́n gbaṣẹ́ lé mi. Ọlọ́yìnbó máa sí lè. Ní táìmù wo lágùn mélòó? Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mò ń ṣe nǹkan lọ́wọ́. Ṣé ìgbà yìí tó bá yẹ kó ọlọ́yìnbó ṣé ìgbà yìí ló máa gba wọn Ẹ má bínú, ẹ má bínú. Ọlọ́yìnbó sì ní ọ̀nà òbẹ̀ gbà ẹ̀. Má kò tí ì rábà ń báyìí. Ó ti ní ká dáradá. Ọmọ gbàgbó. Ẹ dúró, ẹ jọ̀ọ́. Má fi géètì gbà ẹ̀. Ti gbọ́ kí ni ká ti gbé yìí sí ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí kí ni ká ti gbọ́ kí ni ká ti gbé yìí sí ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí. Yọlá, báwo ni? Mo sílé òun sáré jáde tẹ́lẹ̀ ni mo lọ sọ́dọ̀ ọ̀nàrẹ́bù kan wọ́n ní kí wọ́n gbaṣẹ́ gba sí màdé débẹ̀ so wọn ò kún padà fún mi níṣẹ́. Ṣé kò tó toro ní mi? Alẹ́ yìí sì mi àti mọ́ mi àti ìmọ̀gbọ́dà máa jẹ. Ó ṣe gan ọtí má délé máa pè é. Ẹ má bà é jẹ́ o ẹ má bà é jẹ́ náà yá iye kálúwẹ̀. Ẹni ìtàn. Ẹ máa mi. Báwo ni ibi tó lọ? Àmì ẹ̀wò bákan náà lọmọ sórí o. Kò tún dá báyìí. Òun ò dùn ọ́. Ìjà yìí ti pọ̀ jù. Ó sì máa dà. Má ronú bí. Ìjọ wo ló wá ṣe ronú? Kí ló dé tó fẹ́ ronú báyìí? ìjọ wo ló bẹ dà máa ń yí ìyá ipò? Àti báyìí náà máa gbà ó sì máa dà. Má ronú. Táwọn mo ṣe rí. Ṣàánú mi. Ti gbọ́. Dákun ṣe padà jẹun. Oúnjẹ Ìdílé lọ jẹun à. Ó ti dá, ó sì máa dá. Ẹyà onípadà jẹun. Wáyé o ẹni ìtàn
lọ sí jáde yẹn. Ẹ̀wọ̀n ló máa lọ nìyẹn. Àbójútó lọ́wọ́ pàdé. Àmì. Ó ṣe jẹ́jẹ́ ṣé tẹ̀mọ̀ kò sẹ́ni ọ̀pọ̀lọ lẹ́yìn ọlọ́wà tẹ̀ sí bẹ́ẹ̀ báyìí mo jẹ́ àbúrò dájú ẹ̀ kó pa ọ̀dọ́ wọn láàrin máa. Bá mo wọlé mọ́mọ́ tiẹ̀ o. Ó yẹ kẹ́ trust me. Mi lè wọ police station wa àbíkọ́ mi gbé station. Ọlọ́pàá o. Jẹ́jẹ́ o. Ẹnìtàn. Ẹ gbọ́ mi. Ọmọ jáde sí o máa tó di olóòrùn lọ sí àṣọgbó ọlọ́dẹ kó tó bá dáadáa mọ́. Àmì tí bá ti lọ tí bá ti bọ̀ máa ń ra kankan bò. Àwùlà àwọn alábùkátà ìlànà sí. Ẹni ìtàn ọmọ mi àfi kó òdìrú dìgbà. Ẹ ká sọ lé o. Ẹ ká sọ o. Ẹ ká sọ Daniel o. Èmi ni màdájà kọ̀. Ìyá alágbàfọ̀. Ẹ àmọ́. Àti ìrètí ìdílé. Tó wà lẹ̀. Ó wà lẹ́ o. Ọlá ni máa gbà o. Ẹ̀jẹ̀ ẹ̀fọ́ kó mọ̀. Wáyé o, wáyé o. Mami, owó ní ń pa mí o. Tí wọ́n ní jẹun láàárọ̀ ìgbà yìí. Ẹgbọ́n mi ti mọ̀ pé tó bá wà lọ́wọ́ mi ó máa fún wa. Ẹ̀yin náà máa ń tẹ̀lé bí Àti àbí ẹ̀gbọ́n mi ní ìwọ̀n ní jẹun nígbà ìyá. Ibi tí wọ́n lọ ń kọ́. Ọwọ́ náà dá ìdarí. Wọ́n á jẹun dá fún wa. Owó tó yà tó jẹ́ ọ̀la jẹ bá mú lọ sókè lọ́jọ́ kan. Ìjọba Hausa. Wàlá bàtà ìlà ìlà ìlà. Ìjọba Fati àti ìlà Alhamdulillah Rabbil Alamin. Rahman Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. Ghayril maghdubi 'alaihim. Ó ti máa dáa. Ọjọ́ máa gbàdúrà. Ọjọ́ mo ló máa dùn fún wa. Ó lè máa dùn fún wa. Orí ló ní ṣe àkọ́gbọ́dọ̀ fi tẹ̀rẹ̀. Ó ta kókó, ó dùn kúkú yẹ. Ọ̀rọ̀ yìí dojúrú, ó dorí àgbà kodò. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ní ní kàyéfì, òrírù rírí. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí? Mariam. Ẹbíjọ́ mẹ́ta báwo ní ṣe wà pa? Ilé ló wojú mi ojú lọ́rọ̀ wà náà. Sórí ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti máa ń wẹ̀ láti like seriously ní wọ́n tí mo fẹ́ sọ mo láìpẹ́ ẹ̀gbọ́n. Ọ̀nà mo dẹ̀ máa wish kémi àti ẹ̀ ọ̀gbọ́n dátàn. Àjọ máa wà mú sẹ́sìn ẹ̀sẹ̀. O láìsí. Ṣé ẹni ìtàn ni ìṣòro mi? Ìwé ẹnìtàn náà. Ìwọ ṣàgbélò ṣàgbó bẹ́ẹ̀ fẹ́ rí. Ó fẹ́ fowó ṣàgbélò ṣàgbó máa. Sí farabalẹ̀ ilé ilẹ̀ ọ̀gbọ́n dátàn. Ilé yìí nǹkan tó tó lé mi ó sì bọ̀ àṣẹ fún mi. Mo láìkẹ́. Mo ò lè fẹ́ a. Wọ́n ẹ̀ tó ń ṣe báyìí. Coração Jojo Àwọn òbí àdó lọ yẹn ni mo lọ bí mo láìkẹ́ mo fẹ́ fẹ́ ó ló ṣe gbà mí létí tó ti rí. Àti nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ rẹ̀ fi wá ń kíyà ẹ pẹ̀lẹ́ ẹ̀dìdì. Kí lorúkọ yín náà? Ẹni tán. Ẹ ṣáàtì di ẹ̀dìdì. Orúkọ tẹ̀yìn náà. Nífẹ̀ẹ́ mi lórúkọ mi ẹ̀dìdì náà. Ẹ̀dìdì. Ìyẹn ti bá yín gbé báyìí. Ṣéọlá, àbọ̀ àti wàbọ̀. Àwọn ọmọ àbí mo tó wá wá sí. Guess what? Owó yín gẹ̀. Ìkọ́kọ́ ṣẹlẹ̀ lánàá. O lè bìrì bẹ̀ tí mo ṣe ń já dáhùn tí mo ṣàwọn bá ó sì lọ ṣàwọn. Tó mo bá bí lọ báyìí, kan bí ti gẹ̀ kan ọmọ mílíọ̀nù kan báyìí tó ṣẹ̀ṣẹ̀ ọmọ yẹn sẹ́.
àbí ọgbà ń jẹ nǹkan tó mo rí láàyè lọ́tí mi ọ̀rọ̀ kan ní sọ́mọ dìde ní ẹsẹ̀ tí màá kọ́ máa sọ pé àfà àmọ́ láì kí mo ṣe bábà lásán àwọn ọmọ ó sanwó létí mi sẹ́. I know you are trusting now. Mo sọ fún ẹgbẹ́ tó kọ́ nìyẹn àsìkò mo pé ọlọ́run orí dáadáa lọ́lọ́run tí mo ṣe bí ọmọ méjì yẹn ti máa gbá etí mi pẹ̀lú àwọn ẹ̀bá àti tí máa ṣubú kalẹ̀ báyìí mo ti ń ronú yẹn sẹ́ kí ẹ̀kọ́kọ́ fọ́ máa tó ṣe azin ọmọ ẹ̀ sẹ́ sábà ní ọmọ dùn yọlá ọmọ ẹ̀ wọ̀ tí wọ́n á ní kí ọkọ̀ ọmọ sáré fáwọn dídé ó kàn sáré ó ṣàkẹ́rì ó wà kẹ́rì gan láì pé ìparọ́ fún ẹ sí yóò bẹ̀rù. Ẹni ìtàn ọlọ́run mo ti fọ́ ọgbà ọlọ́rẹ̀ sí love vibe. Mi sì bá sọ pé fẹ́ fẹ́ o, òun mi ṣe ń gbé ẹ̀yìn kan. Nítorí sí àti túbú ọ̀tí àwọn ìyá mi ká ọlọ́run ẹ̀kú gbà fún ọ̀pọ̀ sí ìbàjẹ́ ọ̀tọ̀ lọ́la. mo wà ó tẹ̀ náà sí ọ̀la àpọ̀. Mọ́ mi rán mi ṣe mọ̀ ní kí bọ́bọ́ tí ẹ sáré yá àjẹ́ ní ìjẹ́ ẹni ìtàn ìjọra. Kò fi tama jẹ tama ibi tí wọ́n fi ń jẹun kò yẹ kí. ọmọ ya mú kọ́ ń gbà lọ tó bá ní mo lé lẹ́kẹ̀ ṣé kò ló jẹ́ pé ìgbà fúnra ìlú máa rà ló má làkùn ẹ káàkàn bí ó jẹ́ nẹ́pà èwo ló wà bá mi já méjì nígbà mi mú gààrí ọkọ mi bá jẹ kúkẹ̀ máa mú bẹ́ẹ̀ náà wá kò náà tán kí n máa mú bá ìbájáde kẹjẹ tó bá pọ̀ á kú mo náà rorò ó gbọ̀ bíbà pọ̀ máa dá padà ó. Kí ni ká ti pè yìí sí ó ṣe ní ní kàyéfì mo ríru èyí rí. Ọgbọ́n mi kí ló ṣẹlẹ̀? Ọ̀ṣùgbò ìbò náà lọ ọjọ́ ti ṣubú à. Wọ́n á fọ́ tí máa sọ pé mo sọ pé tẹ́ bá ti ní ìdíkọ́ jẹ́ kí máa dé. Ó wà ní ẹ̀ ṣe báyìí. Lọ́nà ìgbọ̀dí ọ̀la ẹ̀kọ́ tí máa sọ pé pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi pẹ̀lú mọ́mí nìyẹn o. ẹni tàn ológun bínú lọ́wọ́ bá jàre ẹni tàn. Everything is looking strange but real. I've never seen a thing like this before. Anything. Nífẹ̀ẹ́ mi. Kí ló wá ṣẹlẹ̀ àṣẹkọ́ mo ti ń gbá ibi báyìí o Owó mo ti wà kárí ìdòwò ìlú jẹrẹ. kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi lọ jáde lánàá tán lọ́ra àwọn tó ti lọ́ra àwọn náà ti fẹsẹ̀ ṣe léṣe tó. Ó kàn fún mi kàn sáà. Kí ló dé táwọn náà ṣe ṣe báyìí? Níbo lọ Mo jà ló dé ní sinmi pé kọ́ tẹ̀ wọ́n. o má tiẹ̀ ló má rò kankan mọ́ mo ti bẹ̀rẹ̀ tó jẹ́ àwọn ọmọdé. Ṣùgbọ́n mo really appreciate them nífẹ̀ẹ́ mi. Ọlọ́run láì. Ó lọ́n ṣe ó fún mi kí lè sanjọ́. Ọlọ́run láì. Àbá o ni. Kí ló ṣẹlẹ̀? Ayé ló ní yẹn báyìí. 50,000. Ṣégun ọ̀rẹ́ ni anytime really appreciate ẹwà fún ṣégun òní òkè onímọ̀ ìtàgbà fún nǹkan tó máa ní máa tàbí àfẹ́ máa ṣe pé. Ó ti tó Ọmọ mi. Àbúrò mi. Ìta kókó ó rú ni lójú. Ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú. Tabarọ́ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ. Mo ń tarọ́ ni níṣẹ́ rú
ó yẹ ká fi ìtọ́mọ jẹ kọ́ra ó bẹ̀rẹ̀ torí ṣubú àwò iye lárí ó bẹ̀rẹ̀ lárí ó bẹ̀rẹ̀ bàbá rán ní níṣẹ́ rú ó yẹ ká fi ìtọ́mọ jẹ. Bàbá ni mo bá ẹ sọ yẹn, ìdáhùn, tó o jẹ́ bó ṣe jẹ́ o, owó yẹn ìjọ́jọ́ sọ fún pé mo níbi ọjọ́ ìṣòro bá ẹ tó ṣe ntí mo máa làwọn tú jẹ́ bó ṣe jẹ́ o. mo ní kí ara múna ń kiri wa wèrè lé o Wèrè níbo? wèrè o Adéọlá ṣé mi yàn bí? wèrè Mo Adéọlá kí ló ṣe? ṣàlẹ́ fún mi kí bẹ́ẹ̀ lọ́wọ́ Àánú wo? wèrè o Ṣé mo náà ní wéwu? Ẹ máa gbà mí ráyé. wèrè o ó ṣe ní ní kàyéfì n ò rí rí kí ni ká ti gbọ́ kí ni ká ti pè yí. Bàbá tó ọmọ mi ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ lọ ṣe yìí ni ó alukásẹ̀ gbogbo ètùtù ńlẹ̀ òkè lọ máa bọ́ orí ẹ sọ máa bẹ́lẹ̀ da ẹ sọ nítorí òṣìṣẹ́ agbọ́ ti kú yọ̀ tó fẹ́ gbọ́ tèmi yọ̀ tó fẹ́ lọ pè tó bá ké àti sórí rẹ̀ ó ti jọ mí nìyẹn tó bá dẹ̀ mẹ́rin wá ó sórí mi tì Bátẹ́mi yọ̀! Bátẹ́mi yọ̀! Bátẹ́mi yọ̀! Yóò ní àpò láti ní owó. ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú. Mami, kí ni mo gbọ́ pé ń gbé tẹ́bí tí bá tẹ́ máa ti wà náà kẹ́wọ́n máa fọ aṣọ mú? Ẹ wọ ẹ ti dé jàre, àkọ́tà máa tó pín nìyẹn. Ẹ ti dé. Ẹ ti dé jàre. Mo sọ pé tí bá ti wà náà, ẹ máa fi kí nílẹ̀ kẹ́ máa tòmí kí wọ́n bá ń ṣe. Tómi náà múlẹ̀ ó tutù gan o. Àwọn ló fà àwọn tó fún yín kẹ́ máa máa ṣe àwọn nǹkan báyìí. Ìmọ̀ pé ẹ tiẹ̀ lásán lé gan tẹ́fẹ́ pọ̀. Ní ọmọ ilé ogun, ẹ wo, ó ti jẹun. kí ló wá jẹ. Ṣé má ti jẹ ọkà àtẹ̀wà tó wà nílé? Ìyá mi. Kí ni? Tẹ́fẹ́ sá. Ẹ wọ́n sáà ṣe kí á kẹ́ bọ́ bí o, káwọ́ nílé lọ. Ọ̀rọ̀ wà lọ jẹun. Gbogbo àwọn ọmọdé a máa sọ fún wọn ní tó tó yẹ kó máa ṣe náà wọ́n máa ṣe ní ẹ́ àwọn pẹ́ ti dàgbà. Àbúrò tí mọ́ lábúrò bàbá tí mọ́ náà ni ẹwọ́ gbogbo ẹ̀ àti gbá kámú dáwà ìwà ṣe náà lélẹ̀ àwòkú ní bàbá ikú kí ló ṣe yíò kí lẹ́ni tó ṣe àyà yín ẹwọ ẹ máa bẹ̀rẹ̀ sí nìyẹn Mami, ooo, kí lẹ́ lọ́jọ́ mórí mu látọ̀dọ̀ lọ́jọ́ mórí jẹ látọ̀dọ̀ lọ́jọ́ mórí mu Olúwa látọ̀dọ̀ rẹ̀ bọ̀. ẹjọ́ ta ló pa Kí ni? Ìyá ẹ̀kọ́. Mami. Ìyá ẹ̀gbọ́n pé mọ̀mí ti kú láti bí oṣù méjì. Ìyá ẹ̀ ti kú, akútúkọ̀ lọ́nà ọ̀run kọ̀ọ̀kan ẹ̀mí. Gbèsè tí ìyá ẹ̀ jẹ sílẹ̀, nígbà tẹ wá ń gbà, ẹ mọ̀ pé máa sanwó àbí. Ẹ máa gbẹgbẹ́ lórí ẹ máa sọ bí dìdà tí mo ṣe dà. Mo ní kẹ́ wáyé kẹ́ kúṣẹ̀. Ṣé bí mo ní kẹ́ kókó ẹ̀mí pé ìyá ẹ̀ ti kú, ìyá ẹ̀ jẹ gbèsè sílẹ̀. Gbogbo ọjà tẹ ti wá gbọ́dọ̀ tiẹ̀ bá fi bọ ẹjọ́ jẹ́ kọ́ ni. Gbogbo gbèsè tó jẹ, bó ṣe máa san, ó kù sọ̀rọ̀ ẹ̀. Mo wá fún ẹ ní ọ̀sẹ̀ kan, mo fi ọlá pé ìyá ẹ̀ kú. Mo ẹ̀ṣẹ̀ fi ọwọ́ ẹ̀yẹn mo fi wọ̀ kókó ẹ̀mí o ó ti jẹ gbèsè ìwọ ọmọ ló máa san mo fọwọ́ pé ìyá ẹ̀ kú má sọ pé kí má bínú má sọ fún mi pé kí má bínú lè máa mú lọ síbi tí mo ti máa rajà ṣé má bínú ni máa mú lọ síbi tí mo ti rajà ìgbà tẹ wá gbà ní tọ́lá kọ́bọ̀ ẹ̀ mọ̀ ọjọ́ kẹ́dé mọ́ mi ẹ̀jọ̀ ẹ má bínú ẹ̀ sáájú mi fún wa ọjọ́ kẹ́dé kí n ta jàrí fún yín ṣé mo dájú yín ọwọ́ àpọ̀ pé kẹsàn án wá sọ mi pé ìyá ẹ̀ ti kú kókó ẹ̀mí ìgbà tó fún àṣẹ mi ni pé mo fún ẹ lọ́sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan tí bá wá ní gbọ́dọ̀ gbàdúrà gbọ́wọ́ àgbàdo lọ́wọ́ ẹ
ọ̀sẹ̀ kan ni mo fún ẹ tó mọ̀ pèsè tẹ́ ẹ jẹ́ fún ọmọ ẹ máa sọ tó o bá lè ṣe ọkùnrin bí òun ló ṣe gé di ara ìsìn ó jẹ́ tó dá lọ́wọ́ gbọ́ ẹ̀mọ́ rí o ṣe fine boy ṣìkiri tó yẹ kó bọ́ síta kó lọ máa rú pọ́npọ́n o ṣe fine boy àtùwọ́ ìyá jẹ tó kú sí ẹ lára má bọ́ sàkólóṣẹ́ ọwọ́ tèmi tó yẹ máa kọ èmi lára mi ò fẹ́ mọ wẹ́kẹ́ ṣe ìjọ tó padà wá bí ẹ pé yẹ máa pọ̀ ọmọ àlejò èṣù ọbẹ̀ ẹ̀ lálejò ó mọ̀ pé bí mo ṣe wà yìí wọ́n wá kọrí pé mo tutù lójú wọn jágere gan tí bá wọ ọdún ẹlẹ́ẹ̀kan ẹ̀mí ẹ̀ máa gbọ̀n mo fún ẹ lẹ́yìn lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn tí bá padà wà lẹ́yìn kí n dé báyìí kí n sọ pé ẹ̀ka àtọ̀ lè kó sọ pé mọ́mí owó yín rè láì ṣe bẹ́ẹ̀ wàá rí wèrè ó sọ fún mi pé jẹ́ ìsìnkú tán tí ẹkú kí ni pẹ̀lú. ojú ẹni máa là á rí tó ojú ẹni máa là á rí ìyọnu ojú ẹni máa là á rí tó. Rèé o mo lè kí ni mo ṣe fún ẹ. kàwé mi ní fẹ́ lọ́wọ́ kàwé mi ní kí n fẹ́ lọ́wọ́. ó bìí bá rèé o. mo lẹ́ni ìtàn ọmọ mi ò àfi kó dìrú dìgbà wáyé o. Nífẹ̀ẹ́ mi, báwo ni ṣe wá pa? Ọ̀rọ̀ mọ́ mi wà láàyè. Mo gbọ́dọ̀ mọ́ mi, ó sọ pé àkọ́mù ti ṣàlàyé báwo lè ṣẹlẹ̀. Tí ó ti yá, wọ́n á lọ ṣe rí ìyẹn o. Ọlọ́run. So, mo tẹ àná ìdúgbò náà tó. Márùn-ún, ọdún ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní ìyẹn ti lọ bẹ́ẹ̀. Àwa tó kù láyé ní ká máa gbàdúrà fún. Àkọ́kọ́ ni kó jẹ́ ká pẹ́ láyé ọlọ́run láì sí ọ̀sẹ̀ àná àbí àtọ̀. Bẹ́ẹ̀ sọ fún mi, kí ni ìkan náà? Ṣé mo ṣe ẹni? Then what's going on? Ṣé tí mo bá sọ fún ẹ kò ní bí ẹni? Kí ni nínú ibi ti bá ọ? Ní tó wá ní mo ṣe máa express my What's that? sọ fún ẹ pé mo love you. Love you. Ṣé òun wá ẹ̀mí ni? Kí ni nǹkan tó rí lára mi tó sọ fún mi pé love you? Ọmọ tálíkà ni mí náà, ọmọ aláìní o. Kí ni nǹkan tó wá rí tó abstract ẹ lára mi? Mo rí kọ̀kọ́ lára. Èmi ni. Ìfẹ́ o, ìfẹ́ o, ìfẹ́ rẹ̀ wà gidi. Ibi ọkàn ẹni bá wà níṣúra níbẹ̀. Ohun tó wù ní nípò lọ́rọ̀ ẹni. Bọ́kàn ròkun, bọ́kàn rọ̀ṣà. Níṣe ni yóò fàbọ̀ fèlè búté o. Bó ti ń ṣe mí kò sẹ́ni tó yé. Bó ti ń ṣe mí èmi nìkan ni mo mọ̀ o. Ọkàn mi ń ṣòjòjò láláì rí yẹ. Bó ti ń ṣe mí èmi nìkan ni mo mọ̀ o. Oh, ìfẹ́ o. Jẹ́ kí n kọrin ìfẹ́ sétí rẹ̀. Torí mo mọ̀ ọlọ́gbọ́n nìyẹn. Ọlọ́gbọ́n ló lè jó, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Jọ̀wọ́ olólùfẹ́ jẹ́ kí n fi ẹ́ ṣaya. Ohun tí mo rí ẹnì kankan ò rí. Ohun tí mo mọ̀ ẹnì kankan ò mọ̀. Wọ́n fi mí ṣe yẹ̀yẹ́, wọ́n ní ọgbọ́n o. Láláì bá mọ̀ wípé tí kò yé wọn pọ̀ jù èyí tó yé wọn lọ. Ìfẹ́ o, ìfẹ́ o, ìfẹ́ lágbára o, ó lágbára.
lágbára púpọ̀ ìrìn àjò tí a mọ̀ bẹ́ẹ̀ òpin ẹ̀ kò sẹ́ni tó yé olólùfẹ́ mi jọ̀wọ́ ò jẹ́ kí n fi ẹ́ ṣaya yéyé má bá ẹ lọ o má bá ẹ lọ o ẹni a ò fẹ́ ní ilé rẹ̀ ń jì o nígbà òjò ní ìgbà. Ó ní agbára o nígbà tí ó sí ìyá mi dúró tì mí nígbà tí owó wá dé tán tọ́lá dé tán mímí ò rí ìyá mi àbíamọ kú ọ̀rọ̀ mọ́ o ìyá ẹni ìtàn ìbá dáa kó jẹ́ ìyá mi wà láyé lásìkò ìṣẹ́lẹ̀ kò bá máa jọ̀rọ̀ ọmọ àbíamọ tòótọ́ ìyá mi. Baby. What's happening? Ó máa ń wo pictures yìí sí àwọn ìgbà tá a ṣáà ń sọ́fà yẹn like seriously I'm happy pé àwọn ọlọ́run lè ṣe ohun kan yìí fún àti ẹnìkan ti wá dẹni tí ayé ń rí tán dunú báyìí. Oh, thank you Lord. Àti so picture yẹn ni mo wò ló ń pín kan. Àti dúpẹ́ lọ́dọ̀ lọ nǹkan tá a fẹ́ ọlọ́run ti ṣe fún. Ọlọ́run ṣe máa ń ṣe rẹ̀ ṣé àkùnfẹ́ kò sí wàhálà ṣá so má bọ̀ kí n sọ̀rọ̀ ọ̀nà irú yẹn fún ẹ. So dẹ̀ máa rí ráyè láti mo ti ń tẹ̀ ẹ́ then mọ́tò tí mo ní mo ṣe bẹ́ẹ̀ rẹ̀ mo máa lọ gbé lọ́dọ̀ dílà yẹn lọ́la. So and then company mi náà wọ́n ti like company ti gbòòrò tó kọ́tẹ́ mi gan lérò lọ àwọn tí mo fi sẹ́nu iṣẹ́ yẹn wọ́n rí mi try to. Adúpẹ́ tuntun ayé pé ayọ̀ pẹ́ padà ayọ̀ báyìí sí. Ẹ̀sìn ìwé ni wọ́n ti pẹ́ lọ́wọ́ ẹ̀ o because kí o tún lè ríyàn ní street kó dẹ̀ lọ́ọ̀bẹ̀ adúlé ọmọ pàbó láwọn ọmọ ẹ̀jọ́ ọmọ tó ń ṣàyọ̀ sí. Ó ti tó dáwọ̀ jẹ ìyẹn ti lọ bẹ́ẹ̀. Àfàlà ṣé ilé ti dùn rà now can we? Baby my love. má bá ẹ lọ yẹ. Yes sir. Like Baby. Yes. Zero, where is my car key? Come on, go to the shed. And see Jack by. Oh, but I drive me now. Shall drive me to my love. Yàrá okay, okay, Martin, hey, so hey, my love. Okay, thank you. Bye bye then. ohun tó wù ní nípò lọ́rọ̀ ẹni. So bó ṣe jẹ́ ní sọ fún yín okay ṣẹ́gẹ̀ nípa àwọn ilẹ̀ yẹn tí mo ní mo àwọn sọ̀fún mi tí mo ní kọ́ bá mi fi sílẹ̀ fún yín tó tó àwọn ilẹ̀ yẹn lélẹ̀ ṣẹ́gẹ̀ so ṣé gbogbo ilẹ̀ yẹn ṣọ́ dé gbogbo mo sọ fún 12 tera obìnrin ló dé then ó dẹ̀ ti sáré lọ́rùn yẹn okay dáì bí ọ̀dọ́ tí mo ní kí wọ́n á ṣẹ́gẹ̀ ó wà òkè bẹ́ẹ̀ mo tẹ̀ láìkí ilẹ̀ ẹ̀ wà òkè ìjẹ́ ká máa lọ sí ètò lọ́yẹ́ jí dráìbà mi ní mọ́tò òkè. bó ti ń ṣe mí èmi nìkan ni mo mọ̀ ìfẹ́ o jẹ́ kí n kọrin ìfẹ́ sétí rẹ̀ torí mo mọ̀ bọ́lọ́gbọ́n nìyẹn. Baby. Yes, there. Oh, ó ti jí mi. Wow, that's good. How was the night? So Sundada Sha. Oh, that's my baby. Oh, ojú ẹ̀ ó kò máa ń dá mi lọ́rùn every time. Kí o wáyà mi sára mi. Àmín. Ìṣẹ̀lẹ̀ mi wíwà mi. Àmín o. Ìgbà mi. Àmín. Ìgbò ìjẹun ìkọjá lọ. Àmín o Jésù. Ògbógun tó ti ṣẹ́kù ń dé rí. Àmín o Jésù. Àmín àmín. Àmín. Gbogbo iṣẹ́ ẹ̀ tó ń lọ dédé kò ń jára rẹ̀. Àmín o Jésù. Àmín àmín. Thank you my love. Àmín o. Baby. Babe. Yes. Kí ló ṣẹlẹ̀?
ẹ tún ti bẹ̀rẹ̀ No, nah. ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ bóyá máa wọlé mo mọ ọkọ tó fẹ́ Talking don't worry I will surprise you that's my baby mo jẹ́ kí n máa múra bí iṣẹ́ wọn ti ń pè mí. Bẹ̀rẹ̀ ń di o nígbà òjò ní ìgbà. Just gbàgbé nǹkan tí mo bá ṣe. What's that? What's that? Mo rántí nǹkan tí mo bá ṣe. Mi ò rántí ìṣòrídìí owó ni. Ó ní di mọ́tò. Ó fẹ́ kí kọ́lé fún ẹ. And then what do you want? Wo tí o bá tiẹ̀ ń sọ̀rọ̀ fún ẹ, jẹ́ kó try láti máa rántí nǹkan kan náà. Kí nìkan náà tọ́ọ̀kì jọ. O ti gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lálẹ́ àná, a sì jọ sọ̀rọ̀ yìí náà. Ọ̀rọ̀ ọ̀dọ́ mú mi ẹ̀ o. O má bínú bébì. Tó bá jẹ́ yẹn ni olùbí ìwọ náà kò ṣe pọ̀ lọ́wọ́ mi. Then orí àwọn supervisor mi every time wọ́n pè mí. So I'm a fixed date now, you get. But I feel me time there. Next month I'm already saying. Bó ṣe máa sọ ọ́ lórí ìsinmi mi pé o máa fix date next time. Má worry now, music má worry sí. I'm alone next month. Àmọ́ pé ọ̀rọ̀ tiẹ̀ báyìí o ti rí bó ṣe máa rí. Ìgẹ́ta sì bí ọ̀rọ̀ àwọn mami ọ̀ ọlọ́run kó bá a fọ̀rùn kẹ́ mọ́mì ni. A máa ti sàárà àwọn ọmọdé kó fún àwọn ọ̀tọ́ wọn yóò gẹ̀. Stop there. Don't forget to. Mo forget you. Torí bó ṣe máa sọ nìyẹn, a máa fix date. Ìyẹn ló mi rántí orin pé no forget you, no forget you, no forget you. Má ṣe gbàgbé o. No problem, ṣàlẹ́ ní àwọn ibi. Mo máa àwọn lọ yọjú sí wọn, okay? That's my baby. That's my baby. Yeah? Thank you for everything. Ọ̀rọ̀ yìí ta kókó ó lù ní ìlú. Ọ̀rọ̀ yìí ta kókó ó lù ní Ẹni ìtàn náà. Ẹni ìtàn. Dayo, báwo ni ṣe wà pa? Bọ́dà yẹn kan tí ó lákọ́. Ó yẹ travel. Ìwé ló lọ. Ìbàdàn. Wow. Ó ní ìpè òun. Nípa ṣẹ́ tó máa ń rí ẹnu fún wọn ìrànwọ́ náà ti ayé rí. Ó lọ ń dá mi níṣẹ́. Wow, that's good. Ẹni àwòṣà, máa pè tí bá délé. Alright, ó ṣe gan. Take care. Ó dùn kúkú yẹn. Ọ̀rọ̀ yìí dájú. Nífẹ̀ẹ́ mi. Báwo ni ìwé ló ti bọ̀? Ọ̀dẹ́ náà kò sí bọ̀. Ó lọ́wọ́ di ọlá ni. Bá láti mo lálànà ẹ̀ tó pọ̀ tó mi ọ. Aláni mo lálànà ẹ̀ bọ̀ àti ìṣòro ẹ̀ fẹ́ lánà ẹ̀ ní òkò ìyá ti lára tó wọ́n ní kí wọ́n bá ọ̀rẹ́ mi sọ. So that is it. Orí èmi ń lè kò ní bá mi sọ̀rọ̀. Ọ̀rẹ́ ẹ̀ gbọ́gbọ́. Ó ní bínú ni. Láì bí ìkan ẹ ṣe rí lára tí bá sọ fẹ́ ni mo ṣe máa fún mi dáadáa. So ibo láń lọ báyìí kí ni kò tó wá sí? Ṣẹ̀fẹ̀ bí pápákọ̀ tó bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ra cream. Ṣé cream tó fẹ́ rí òní ríra ní àdúgbò ni? Mo láìpẹ́ kí màá dúró. Máa wù mí. No problem, ìjà tó wá jẹ́ bẹ́ẹ̀ náà. Àbí mo ṣàbẹ̀yìn tẹ̀lé náà pàdé. Kò sóhun tójú onírí, kò sóhun tójú onírí, ilé ayé yìí ó ń dògbò. Èso ń tójú onírí, kò má sóhun tójú onírí, mo nílé ayé yìí ó ń dògbò. Ṣé náà láì sí kò dédé? Looking strange but real. I've never seen a thing like this before. Emma Baeje, oh oh oh, Emma Baeje, na na ya. Ìgbọ́ tó ń wá látàrọ̀ náà, ṣé o tí rí báyìí? O tí rí, o lè ṣọ́. Àgbà tí mo ń sọ fún ẹ nìyẹn. Mo sọ fẹ́ pé tó bá ti rí ìdìbò kó máa ra ládùúgbò. Ṣé èsì ṣe olùkọ́ tó wá wá sí òrí báyìí?
Okay, no problem. Charlie máa lọ lẹ́sìn. Ọ̀rọ̀ mi ti padà ṣẹ́ mi lára ń ṣùgbọ́n. Let's go, Joe. ọ̀rọ̀ yìí ta kókó òru ni lójú tabarọ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ mo ní tààrọ ni níṣẹ́ rú ó yẹ ká fi. Kálẹ̀ ń pè ṣé èmi àbẹ́lómi. Ẹnì kan mọ bàbá kẹ́. Báwo lẹ ṣe mọ orúkọ mi? Onídùúgbò wọ́n wà tó ń dẹ̀ láàmú. Wèrè bẹ́ẹ̀ ni. Wọ́n wèrè lẹ́rí. Kò dì nínú. Láti ilé ayé wa ní ìtura. Àlàáfíà. Ẹ ṣé o. mo rí lórí ṣe àgbàdo fi tẹ̀rẹ̀. Ló ṣe àtúgbọ̀n tó ráàbù. Ọmọ tó báyìí, padà báyìí, tó báyìí, padà tó báyìí. Ẹ má bínú. Bọ̀wọ́ kan ni mo wá ní àárín. Gaza, ẹ máa rí báyìí, gàjú báyìí, wèrè ní máa táyà fún òfin báyìí. Orí bí tó ti máa ìwọ gangan tó ní pé wọ́n gangan ṣọ wèrè. Ò béèrè wèrè lọ́wọ́ èèyàn mi. Ìwọ gangan kí lápá. Orí ẹ ká báyìí, ò béèrè wèrè lọ́wọ́. Ẹ kọ́ ẹ̀ sàmọ́. Dáadáa ni kò sí wàhálà. Kò sí kankan sá. Ẹ jọ, ó ní ẹnìkan tí mò ń wá ń bí báyìí ni. Ẹ̀hún pèrè ní báyìí, ó máa ń gbé táyà sọ̀rùn, ó ní mo wá kiri. Ẹ̀gbọ́n mi ẹ dúró, ṣé kìí ṣe kẹgbẹ́ ti jáde láti inú àwòṣà? Ìwọ tó ń wá wíìlì. Ó yẹ kó ti mọ̀ ẹ́ pé tó ń wá fún yẹn wájú ní kí ìrìn ìṣẹ́ ń wà. Ó yẹ kó ti mọ̀ pé ó ti rìn jìnnà, ó ní láti jìnnà. Ìgbà tí mo ti pé ẹni kó ti kọ́kọ́ ju omi sí mi lára nígbà tí mo ti mọ̀ pé ẹyin ìwé náà la fẹ́ ẹyin náà. Ẹ bá mi bẹ̀ rí ní abẹ́ ìta àbúrò báyìí wọ́n ló máa. Ẹ̀gbọ́n mi ó ń dé ẹ̀gbọ́n ìjẹgẹ abẹ́ ṣíìtì jáde. everything is looking. Yàtí ò lè fi ìwà ajé tí mo gbà lójú yìnyẹn ajé lábúrúkú ni ajé ọjọ́ yẹn ó ní kìnìún kan tààrà gbé lórí láàpù kan máa fún wa ní màrín ọjọ́ màrín ọmọ táyà jẹjẹjẹ àwájí ra àwọn ọmọ bàbá àlọ́ mọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ yóò ti lè ní tí ojú tó mu jẹ̀dí olómi ni ọ̀tá ṣe ẹ̀fọ́ tó da fún ìyá ẹ̀ náà ẹni máa tọ́ màrín di màrín kùmọ́ lọ́wọ́ kàm kí ló fẹ́. Ẹ má bìrẹ̀ sọ wípé wọ́n ní wọ́n máa ń gbé táyà sọ̀rùn. Àwọn tó máa ń jí wèrè gbélé lé o àwọn táyà mọ̀ bọ́ ti táyà tó ń ló sẹ́wọ̀n yẹn wá ọlọ́run kí táyà yá ká táyà sí wèrè títà. Ó ga ọ̀ láti ọ̀sìn tí bí ìwà ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yẹn lánàá. Wèrè tí mo ti wá wo ọlọ́run yọ mí lánàá àwọn bọ̀bọ̀ méjì kan báyìí àtàwọn wo wọn bá fọ́ orí mi dànù lánàá yẹn. Diola rè. Hello Diola. Báwo ni? Ṣé wàá pa? Ó ga lára ẹ̀ bọ́ ẹ̀ ń ṣe náà ló ṣe ṣe yẹn o. Ìlú adé tó lè máa pè everyday mọ́ báyìí. Ó sọ pé kí ni? Ó sọ mi ríṣẹ́? Wow. Báwo rí èmi náà máa àwọn ọmọdé bá náà lọ́la? No problem. Wow, that's my friend. Ó pọ̀ sí ẹ̀. Àwo kò sọ pé tí mo fẹ́ dá àjọ máa wà ní o. Ó dàgbà pé kò lè fi mí lẹ̀, kò lè fi mí ṣeré. No problem, ṣá ẹni àwọn. Wàá rí mi lọ́la. Oh, my nigga. Oya na. Bọ̀, Azim, Diola ló pè mí. Ó ní kí n wá sí Ìbàdàn fún ìgbà mi ṣe. Wow. Kí ló ṣe ẹ́? Ilé ọ̀dùn ní kí ló ṣẹlẹ̀? Ó máa bẹ̀rẹ̀ o. Ṣé o gbọ́ nu conversation wá sí pé àjọ máa wá ó sọ pé tá a bá ti tóun yẹn pé tá a bá ti lọ sí iṣẹ́ ìwọ̀n ló máa dáná fún àjọ máa lọ nílé ẹ̀. Let's go. Ìfẹ́ mi, Ìbàdàn ló ti yá máa ń sìn, kọ́lọ̀ ó jẹ́ ká fẹ́rẹ̀ òkú bọ̀ wá sí ìgbẹ́. Òun gbẹ́dá sílé látọ̀jọ́ òun náà ti bọ́ sí oṣù. A ti pé pàdúrà ti gbà. Àdúrà tó lè fi ń gbà náà nìyí.
kó má ṣe wá sílẹ̀ o ọ̀nà àgbàdo ọ̀lọ́gbà àníṣe lásán ìkéré báyìí Onírì ilé ayé yìí ó ń dògbò èso ń tọ́jú kò má sọ ń tọ́jú onírì onílé ayé yìí ó ń dògbò. Olùjáde òbí bẹ̀rẹ̀ olùjáde òbí sọ́ọ̀tì ọ̀rẹ́ mi ọ̀dọ́là rèé tó dá mi mú. rèé ṣé ìwé kọ́ ni wèrè yẹ tí mo ní kó sàánú fún mi owó kan ti sàánú fún mi rèé o sàánú fún mi o rèé o. Ṣàlọ́ mi jọ Ọlọ́run ṣe o ó yá mi ṣe o. Rèé o ọbẹ̀ wo mo ń bọ̀. Ẹni ìtàn ọmọ mi àfi kó òdìrú dìgbà. Mo pè á ẹni ìtàn ọmọ mi mi ò pè síkú. Ọlọ́run ló yọ wá. What? Bad. Mo fi báàgì ẹ̀ ṣe ìdarí. Àwọn jẹ́ ká jẹ́ kẹ̀kẹ́ nǹkan tó wà dé náà. Okay, no problem, sir. Jesus! Nífẹ̀ẹ́ mi. Bye. Ayé wá ti ní ìtumọ̀ nílé yìí. Baby, we really appreciate it. Fún gbogbo ọgbọ́n tó ṣe fún mi pátápátá. Ọlọ́run adé bá mi dúró sí wọn náà. Like, I'm happy from nothing to something. Yeah? We are nothing before, but we are now something. Kéré, ayé mo lè gbàdúrà kí Ọlọ́run kó jẹ́ kí ìfẹ́ wa kó jù báyìí lọ. A rí owó ná nínú owó nínú ọlá, like ọlá wa tún rọwájú, òun ló dẹ̀ ti yẹ kó ní padà. Kéré, I really appreciate you, darling. Ìfẹ́ o, ìfẹ́ o, ìfẹ́ rẹ̀ wà gidi. Ibi akọ́ ẹni bá wà níṣúra níbẹ̀. Ohun tó wù ní nípọ̀ lọ́rọ̀ ẹni. Bọ́kọ̀ ròkun, bọ́kọ̀ rọ̀ṣà. Níṣẹ́ ni yóò fàbọ̀ fèlè búté o.